parọ́ ní 2023 ó ti gba 20 billion ẹ̀yin tẹ́ ló gba 20 billion ó gba 100 billion lọ́wọ́ bàbá Tinubu ní 2023 security náà gbé fún o nísìnyí o tí gbogbo àgbáyé mọ̀ sísì wọn tí fún wọn tí gbà kankan ṣe ti wá rí bó ṣe rí sìn lẹ́yìn tẹ́ ló ń gbowó kiri o tẹ́ bá wá sọ pé yo kò ti wá wọgbó ìsìn yẹn tó yẹ kó ti máa pa gbogbo Fúlàní àwọn Fúlàní ti wá round up gbogbo ilẹ̀ Yorùbá wọn ṣẹ̀ṣẹ̀ round up wa àti pariwo ẹ̀ láti 2018 wọ́n jáde ńsìn ni wọ́n wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀mí yín òun ló wà at stake kì í ṣe ẹ̀mí Ìgbòho nǹkan tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ kó o tú ilẹ̀ Yorùbá kẹ́ ẹ mọ̀ nìyẹn eléyìí tẹ́ kàn fi kan ra ìtàmájẹ́ ọmọ ọlọ́mọ Adéyẹmọ ẹ̀mí yín ló wà at stake ẹ má du ẹ̀mí yín ẹ má rò wípé ẹ fẹ́ torí àwíjàre kí tán lẹ́nu lórí ọmọ Ìgbòho ni èrò lẹ́pa tẹ́yìn bá mẹjọ ibi rò àwa kan mẹjọ òtítọ́ rò ṣé ilé ayé tajọ wà yìí àjọ máa jókòó àjọ máa tún dá sílẹ̀ àjọ máa tún ṣàmì àjọ jẹ́ ọmọ ìran kan náà ni àjúra wa lọ tí Ìgbòho bá gbà yín lọ́dún náà ní Ìgangan Ìbàràpá kò sí nǹkan tó ní kí ibà má bọ́ síta tí ẹdìyẹ ò tọ̀ kò sí nǹkan tó ní kí ibà má lọ kún àwọn ọmọ ogun gbogbo wa là ń rí ojoojúmọ́ every day every second ni ibà ń rìlíìsì ibà Ganiyu Ige Adams náà ń rìlíìsì fídíò tó ń ṣe pátí tó ń ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwọn lọ́mọ ogun bíbà ọmọ ogun tó bá tàkà lẹ́ẹ̀kan báyìí 5 million ọmọ ogun á sọ̀kalẹ̀ tó bá tàkà lẹ́ẹ̀mejì 10 million ọmọ ogun á sọ̀kalẹ̀ àìmọye security group tó wà lọ́ndà wọn tí wọ́n control wọ́n tún jẹ́ kó yé wa wípé yàtọ̀ fún wípé wọ́n lọ́mọ ogun nǹkan ogun tó pọ̀ ó pọ̀ nílẹ̀ tó bá gbọ́ ó pọ̀ lọ́wọ́ ibà ṣé mọ̀nà Ọ̀yọ́ state tí wọ́n kó àwọn ọmọ púpì lọ tó kó àwọn ọmọ kéékèèké ní skul tó ń já wọn lọ́yàn ìyá wọn tí wọ́n kó wọn wọgbó lọ títí dìsín tí àgbọ̀ pú tí everywhere dákẹ́ ní tó bá wá yá wá máa gbọ́ iṣẹ́ abẹ́nú là ń ṣe àwọn òṣìṣẹ́ orí social media àwọn àwọn ṣe gbá àwọn àwọn ṣàwo wo ọmọdé yẹmọ mo ní bẹ̀rù bàbá wọn ní kan wí o ẹ̀rọ bọ́mọdé yẹmọ Ìgbòho ṣá ẹ̀rọ bọ́mọdé yẹmọ mọyì ara yín awíwíwíwí afọ̀fọ̀fọ̀ fún yín ẹnirọ́ ni ṣe ráyé yín yegede yé ojú tì yín yegede yé ojú tí yín o mo ní ọ̀tẹ̀ ò dáa mo ní ẹ yàgò fọ́tẹ̀ mo ní tẹ́ bá ṣe ọ̀tẹ̀ á máa dùn mọ́ ni ṣùgbọ́n tábítẹ́gùn bá fẹ́ sí fẹ́rẹ́fẹ́ ọ̀tẹ̀ á tẹ̀yìn á tún tẹ̀yìn rì ṣé ọ̀tẹ̀ ò máa tẹ̀yìn rì lọ́yọ̀ọ́ state báyìí ṣé ẹ padà fi ọwọ́ ara yín máa ṣera yín pẹ̀lú ọ̀tẹ̀ ogun ọ̀tẹ̀ tẹ́ wálé ayé wá mu omi ọ̀tẹ̀ tẹ́ mu wálé ayé ó yẹ ẹ pé torí ọmọ Adéyẹmọ kò sí gbogbo àwọn abiyamọ ayé tó gba ọmọ Adéyẹmọ tó gbà gẹ́gẹ́ bí ọmọ tó pọ́n sẹ́yìn tí wọ́n fẹ́ rí ní ìgà Ọ̀yọ́ Ìgbòho ò gbọ́dọ̀ lọ anything tó bá fẹ́ ṣẹlẹ̀ nípa security ní Ọ̀yọ́ state Ìgbòho ò gbọ́dọ̀ lọ bẹ̀ torí ẹ ti jẹ́ kó yé wa wípé ẹ máa pa síbẹ̀ ni àwọn òdẹ tí ìfẹ́ kó kú Ondo state àti adopt Èkìtì ti adopt Lagos Ọ̀ṣun Ògùn gbogbo wa ti gbà lọ́mọ ẹ̀yin Ọ̀yọ́ lẹ tánù dẹ mọyì ẹ èèyàn tẹ mọyì ó yẹ jẹ́ kó wá ṣiṣẹ́ fún yín. You see your life outside ṣe ráyé yín lóde tá bá sọ fún yín ṣọ̀tẹ̀ mọ́ níwọ̀nba ẹ ní gbọ́. That reminds me kí n tètè wá jẹ́wọ́ ara mi nísìnyí kí tó gbé next video wọlé jẹ́ ń jẹ́wọ́ ara mi ẹ̀yin èèyàn mi torí láìpẹ́ máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ káàkiri orí media houses bíá ní Nàìjíríà lórí Punch káàkiri channels everywhere ó máa dí gan ni ẹ jẹ́ ń jẹ́wọ́ wọ́n gbá wa o mo ṣe polówó dáná o mi kọjá àyè mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́mọ̀ wípé mi kì í kọjá àyè mi o ṣùgbọ́n there is somebody tó close mọ́ mi tí wọ́n ní wọ́n ń ta ilẹ̀ wọ́n go into property tí mo kọjá àyè mi tí mo polówó you can bear me witness bí like 2 years ago tí mo polówó tí mo lábẹ́rẹ́ tó lókùn nídìí ni lótìtọ́ ni o mo mọ̀ wọ́n délédélé o 23 million naira ni wọ́n gbà lọ́wọ́ client méjì tí wọ́n ti pàṣẹ mi lọ ra ilẹ̀ o 23 million naira mo ti ń jẹ́wọ́ sílẹ̀ nísìnyí èmi ni mo polówó lórí bí client méjì lára àwọn fáǹsì mi olólùfẹ́ mi obìnrin làwọn méjèèjì Amẹ́ríkà ni wọ́n wà wọ́n ń ṣiṣẹ́ láìsùn láìwo
23 million naira for the past 2 years ni mo ti wà lẹ́nu ẹ̀ tí mo ti ń pa lára tí mo ti ń pa gèrò tí mo ń lọ níwájú tí mo ń lọ lẹ́yìn ìpè kókun ẹbí má jà kókun ọ̀rẹ́ má jà kí nǹkan má bàjẹ́ ẹ bá mi dá owó olówó padà ìgbà tí ilẹ̀ òde bọ́ sí ẹ fún wọn lówó wọn padà wọ́n ní ká lọ ṣe nǹkan tó bá wù wá o for going to 2 years sísìn ó ti wá bẹ̀rẹ̀ sí ó ti get started wọ́n gbà wá o wọ́n gbà wá nẹ́ẹ̀sì tí bá máa wá ṣe show lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn gbogbo orúkọ picture everything bí gbogbo nǹkan ṣe lọ àti àwọn client méjèèjì mò ń kó wọn bọ̀ lórí ètò yìí kí wọ́n wá fẹnu ara wọn sọ gbogbo bí wọ́n ṣe sanwó gbogbo bá ṣe ṣe meeting gbogbo bí wọ́n ṣe send gbogbo email amako wá gbogbo bí wọ́n bó ṣe promise pé wọ́n máa san ní san mẹ́ta tí wọ́n san ẹ̀kọ́ tí wọ́n san mí mọ́ everything we are going to mention everything you know why I have my own brand ní ìgbà tí mi bá ti bà brand oní brand jẹ́ wọn ò tí bí iye èèyàn tó ń bọ̀ wá bà brand tèmi jẹ́ 23 million naira ìyẹn kó dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ síbi fídíò yìí. Shame to Nigeria Army! Shame to Burutai! Bossa for Nigeria Police! Bossa! Our resolve today was, we insist that the Speaker and the Senate President should come and lead us and tell us the way forward. If the Senate President and Speaker say, FCT people, this marginalization is too much, go and carry broom, go and carry stick, go and carry whatever, any way they tell us to follow, we will follow, because they are our leaders. Sir, the Nigerian Army have displayed every sense of irresponsibility. They have shown us their sense of insensitivity to the Nigerian people and especially the FCT people. The Nigerian Army have reduced us to alien, to third-class citizens on our own land. Yes, sir. Sir, the land from Gosa, from Ido, stretch to Giri, opposite University Gate, down to Anagada, to Tungamaje, to Zuba, to Bakuru, down to the airport. It's about thousands of hectares of land. They just came overnight. They just came overnight. They just came overnight and asked our people to quit. With no alternative, with no negotiation. Every year, they will not come until when our crops are ready for harvest. When they know the crops are ready for harvest, they will bring bulldozer. They will invade the farm. These are people who have sacrificed their land to Nigerian government. These are people that are peace-loving people. We have sacrificed our land, yet instead of Nigerian government to take care of us, they are manning us, destroying our houses, killing people. Look at these people that were shot by Nigerian Army just day before yesterday at Tungamaje. They just shot them, killed them. They will go to the farm, destroy the farm produce. If you talk, they will maim you, destroy you, kill you, straight bullet everywhere. Why we are here, sir, not to talk the long story, is to ensure, because we are aware that our representative here have raised this matter over time in the floor of the House and Senate. And anytime it will be referred to Committee of the Whole, we have not seen results. We are here so that we meet with the leadership, the Senate President and the Speaker as our representative. Enough of this. We are tired. They are killing us. And we don't want to resort to violence. We don't want to carry arms. Maybe because that is a language Nigerian government understand. They want to push us to it, but we don't want to carry arms. That's why we are in our own House of Assembly. Everybody have where he's coming from, including Burutai. Yes. Burutai has a village. Yes. He has a community. Yes. He has a father and mother and children, his cousin back home. Yes. If he wake up in the morning and he see bulldozer destroying his father's farmland, destroying their houses and killing people, will he take it? No! Can this thing happen in Niger Delta? No! Can it happen in Port Harcourt? No! Can it happen in Kogi? No! Can it happen in Nasarawa? No! Can it happen in Sokoto? No! Can it happen in Kano? No! We don't want to resort to violence, that's why we are here. And you people must take drastic solution. We must get result today.
tẹ́ bá listen sí fídíò yẹn dáadáa ní northern part ló ti ṣẹlẹ̀ àwọn villagers kan ni wọ́n march lọ sí House of Assembly láti lọ fẹ̀hónú hàn bẹ́ẹ̀ wípé àwọn sójà ti pa wọ́n tán ní village wọn wà á ti máa gbọ́ wípé àwọn sójà wọn akọ̀dédé gbọ́ pé wọ́n pa àwọn civilian pé wọ́n ju àdó olóró wọ́n á ní by mistake ni nǹkan ẹyẹ tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kínní èèyàn lè pè ní mistake ṣùgbọ́n lẹ́lẹ́ẹ̀kejì is no more a mistake wọ́n ti wá ń ṣe lemọ́lemọ́ tó já sí wípé wọ́n ti discover mineral resources níbẹ̀ yẹn lára àwọn information tá a dẹ̀ ń gbọ́ ni wípé àwọn Chinese wọ́n wà lára àwọn tó ń kówó fún àwọn bandits àwọn terrorists yìí láti lè lé gbogbo àwọn villagers yẹn kúrò lórí ilẹ̀ wọn torí àwọn mineral resources tó wà bẹ́ẹ̀ láti kó ṣé you see. That is in the northern part of Nigeria. Tó já sí wípé in every blessed day Ọlọ́run ní jẹ́ kí ti wá gbọ́ bí ojú wo ní rí bí. Kéèyàn máa kò sí ọjọ́ kan tí news bá máa jáde from northern part. Ìròyìn ìbànújẹ́ nọdún wo ló ti gbọ́ ìròyìn gidi kan rí. Ìròyìn gidi kan tí mo rí tó lè jáde láti north kò ju wípé tó bá ṣe mass wedding fún àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá wọn. There be 300 of them. They will just marry them off for the terrorist brothers. Ìyẹn àwọn ọmọ wọn nígbà tó ti pa bàbá tó ti pa ìyá àwọn ọmọ kan ṣọ́nà ní kiri wọ́n bá dẹ̀ ti ẹyọ ọkùnrin ẹyọ kan ní north ńbẹ̀ ó lè níyàwó 5 kò ní ṣẹ́ kò lábọ̀ ìyàwó kọ̀ọ̀kan ó lè bímọ 5 àbí 6 so bàbá dẹ̀ ṣe ń bímọ táwọn ọmọ yẹn ti ń rìn náà ti máa wọgbó lọ àmì ayé tá wọgbó lọ ayé tá wọ street lọ bí ó padà wá mọ́ àwọn go hàn retí ẹ̀ kó padà wá mọ́ ṣé o wá rò wípé irú àwọn ìyà yẹn ni ìwà àtẹ̀mí ní láti fi ayé wa jọ ṣé irú ayé tí ìwà àtẹ̀mí wálé ayé wá gbé nìyẹn ṣé irú ìgbésí ayé ti wà nìyẹn ó yàtọ̀ gédégbé ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ gangan like play ilẹ̀ Yorùbá ti fẹ́ máa dàbí northern part of Nigeria lójú ayé ìwọ àti èmi lójú ayé ìwọ àti èmi tó bá wá ṣẹlẹ̀ tán ẹ wá máa ṣe fídíò ẹ máa expect empathy lọ́tọ̀dọ̀ everybody tí atẹ́gùn bá tún ti fẹ́ sí o ẹ tún ti gbàgbé what is wrong with everybody nílẹ̀ kóòtù ilẹ̀ Yorùbá ókè tẹ́ bá sọ wípé àwọn ìjọba ò dá sí ọ̀rọ̀ yín mọ́ yẹyẹ mokun ẹ káalẹ́ o mo kí yín o tẹ́ bá sọ wípé gómìnà ò dá sí yín ẹ̀yin aráàlú ṣé ẹ̀yin náà ẹ̀mí ara yín ò tún jọ yín lójú ni ṣé ẹ̀mí ara yín ò jọ yín lójú ni ṣé ẹ̀mí ara yín náà tún jọ yín lójú ni ẹ flag ẹ dáadáa kẹ́kọ̀ọ́ àwọn tẹ́ bá fẹ́ kókò káyé mi ṣé ẹ̀mí ara yín ò jọ yín lójú ni at least tí gọ́ọ̀mẹ̀ntì bá yìnyín nù kò ní kẹ́yìn má protect ẹ̀mí ara yín ẹ jẹ́ kẹ́mí ara yín jọ yín lójú ìgbà tẹ́yìn náà bá múra sí ọ̀rọ̀ tẹ́ pakuru mọ́ security ara yín ojú àti àwọn ìjọba ok eléyìí tó ṣẹlẹ̀ yìí báyìí Mákindé á tún lọ fi ná bill ó tún ti ṣẹ́ṣẹ́ owó tuntun míì ẹ jẹ́ ẹ̀yin aráàlú ẹ jókòó kẹ́ fọwọ́ lẹ́rán bẹ́ẹ̀ o kẹ́ jẹ́ kí wọ́n máa fi ẹ̀mí yín kí àwọn gọ́fúnà kan máa fi ẹ̀mí yín àlàáfíà yín àwọn ọmọ yín kan máa fi gbowó lọ́wọ́ federal ṣe bá ti sọ tipẹ́tipẹ́ tẹ́ kí n believe ìgbà tí bàbá Fáyọ̀ṣe tí ìjà mú òun àti Mákindé tán bọ́ síta tí wọ́n tú àṣírí ara wọn wípé àdó olóró tán jù lọ́jọ́ kìíní àná ipe 50 billion ni Mákindé fi ẹ̀mí ẹ̀yin ará Ìbàdàn tó fi béèrè lọ́wọ́ federal ǹjẹ́ ọlọ́jọ́ tí Mákindé bọ́ síta tó ever wá sọ̀rọ̀ ṣẹnu fọ́nrán kó tó di pé Mákindé kó tó di pé Fáyọ̀ṣe tú àṣírí síta wípé àdó olóró tó ń jù o federal o wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ọkàn compensate ẹ̀yin tí ẹ ṣì wà láyé tẹ́tí di mẹ̀kútúrú mẹ́ṣàṣàtẹ̀ tó lù sí ilé ẹ̀ o no ọ̀n ti gbà táṣírí tú onírànlọ́pàá tó bá jẹ́ pé òótọ́ tó òun challenge kó mú receipt jáde ṣé kò dẹ̀ kúkú mọ̀ Mákindé ò mọ̀ pé Èkìtì ni Ayọ̀ Fáyọ̀ṣe àrọ́yàn orí òtítọ́ la máa ń wà Fáyọ̀ṣe ó dẹ̀ gbé kinní jáde nìyẹn tiẹ̀ ó gbé receipt jáde a dẹ̀ rí nínú receipt 50 billion ni Mákindé béèrè fún lọ́wọ́ Tinubu 30 billion ni President Bola Ahmed Tinubu fún ǹjẹ́ Mákindé àti 50 àti 30 ǹjẹ́ ó lélẹ̀ tó padà wá sọ́ńtà ó lọ fix ẹ̀ sí private account ó ń yield interest ńbẹ̀ ó ń fi ẹ̀mí yín ó fi ń make owó ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ dákẹ́ láti ìgbà tí a ti wá pariwo tí àṣírí yẹn ti tú kí ni àrà tí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state tẹ́ ti dá lé lórí ẹ̀ nílé sọ̀rọ̀ blogger mélòó ló ṣiṣẹ́ lé lórí
no nígbà tí ò ti ṣe wípé fẹ́ jà fún bàbá Láàfin Ọ̀wádé pé olórí aládé olórí ọlọ́ba ẹ má pè wọ́n ní ẹ má rí wọn fín ẹ má ṣe kinní kan nígbà tí ò ti ṣe ọ̀rọ̀ bàbá Láàfin ẹ ní lè dá sí i gbogbo ilé ìtàn sọ yìí náà pé wọ́n kó àwọn púpì lọ ní skul 3 tí àwọn ṣe fídíò jáde yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ bàbá Láàfin ni ẹ kàn ìmájì bí gbogbo orí social media ṣe máa kọlura wọn gbogbo mídíà Ọ̀yọ́ wọ́n máa tọ́sán online ni àbí mo parọ́ tí mo bá parọ́ ìjà mi ọ̀rọ̀ èébú kọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ bàbá Láàfin òun ló ṣẹlẹ̀ àbí Ìgbòho òkè bóyá wọ́n lọ interview Ìgbòho wá sọ̀rọ̀ tiẹ̀ bí inú tiẹ̀ ṣe rí bí máìdí ẹ̀ ṣe rí tó sọ síta wọ́n á rí nǹkan kan mú bẹ̀ wàá ti rí gbogbo mídíà Ọ̀yọ́ wá ti tọ́sán online bẹ́lẹ̀ ṣe ń wí bó ṣe ń kúrú náà máa ga bó ṣe ń lanu dé náà máa pàdé báyẹn ń lanu náà máa pàdé bí ìgbà tí ọ̀nẹ́ bá lanu tó fẹ́ swallow kan ìgbà tí ò ti ń ṣe ọ̀rọ̀ Ìgbòho tí ò ti mú Ìgbòho dání agúnmu owó ní ìyẹn lẹ fi máa mọ̀ wípé gbogbo wọn kò sí lè tí ọ̀rọ̀ ayé yín jẹ lógún nu wọn you see life orí àpèrè Aláàfin yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ní ìgbà tó ṣòfò ọmọ blogger ọmọ Ọ̀yọ́ mélòó ló defend ibẹ̀ àwa tá kì í ṣọmọ Ọ̀yọ́ somebody like me mo mọṣẹ́ tí mo ṣe kí bàbá Láàfin tó dé ṣùgbọ́n lónìí kọ́ gbogbo wọn gbà tá Láàfin dé tí gbogbo wa welcome wọn tínú gbogbo wa dùn tá celebrate wọn àwọn èèyàn tí ń ṣe pé Aláàfin ó máa dàbí bó fẹ́ ṣe kíní kan mo tún kọ fún wọn pé ẹ ti ẹ̀sìn jẹ́ kán délé náà ẹ ti ẹ̀sìn jẹ́ kán rí ìdí fi jókòó ẹ ti bẹ̀rẹ̀ pé kíní kan kó tó di pé àwa náà wá rí oríṣiríṣi tó ti ọ̀dọ̀ bàbá wa Láàfin tẹ́ bá wá sọ wípé àwọn kan náà ti bàbá Láàfin kò sẹ́nibọ̀dì tó ń ti bàbá Láàfin fúnra lára wọn náà wúrú ìwà tí ó wà nínú wọn anything you see Aláàfin Ọ̀wádé doing or saying nǹkan tó wà nínú wọn ni wọ́n ṣe kò sẹ́nibọ̀dì tó tì wọ́n this is how he is. Ìgbà tí wọ́n ti ní ọkọ nílé tí kò ti jọ wọ́n lójú ẹ jẹ́ kó fọwọ́ kó mi lọ́yọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n fi ọwọ́ kó mi ní ìlú Ọ̀yọ́ wọ́n ní ọkọ nílé wọn ò mọyì ẹ̀ wọ́n ti ní ẹdìyẹ kì í níyì ní àbí wọ́n ní kíní kan ò níyì lọ́dọ̀ àwọn èèyàn òkèrè ló ti máa ń níyì ìgbà tẹ́ ti lọ́kọ ní Ọ̀yọ́ state tí ẹ ti mọyì ẹ máa fọwọ́ yín rá imí ẹ rí pé tí fọwọ́ rá ní ọ̀tẹ̀ tẹ̀yìn rí ṣe rí nǹkan tẹ́ lẹ́ẹ̀kì láti ṣe jù nǹkan tẹ́ lẹ́ẹ̀kì láti ṣe jù òun ló ń kó bá yín nísìn ìwọ̀nba lèèyàn máa ń ṣọ̀tẹ̀ mọ́ láyé tó bá yẹ pé Ìgbòho ló sọ̀rọ̀ kan gbogbo ayé àti tán ó yẹ kó sọ̀rọ̀ ni kò yẹ kó sọ̀rọ̀ kílẹ̀ kan kiri kan ó ti sọ̀rọ̀ jù fẹ́ẹ́dùwú géètì ìgbà kan a máa pa ni a máa súnjẹ ni kò gbúdọ̀ wá síbí kò gbúdọ̀ ṣe kíní kan ó ṣara wa mọ́ àfẹ́mọ́ lọ́yọ̀ọ́ àti dànù ó ṣara wa ìgbà kan ní kíní kan ìbẹ̀rẹ̀ ọmọ ọlọ́mọ tó rọra dákẹ́ ara sọ fún òṣà gbúdọ̀ dá sára ẹ má sọ̀rọ̀ ẹ rí bí Ọ̀yọ́ ṣe dákẹ́ mímímí àwọn náà sọ pé wọn ò mọ yín wọn nídìí yín for anything ẹ rọra fọwọ́ lẹ́rán kẹ́ máa wò èyí tí ó jẹ́ titi wọn tí wọ́n lọ́ọ̀fù gangan ID noble mi ṣe dáadáa ló wà èyí tó jẹ́ titi wọn favourite wọn òun ni kí wọ́n lọ mú kó bá wọn ṣe kẹ́dẹ̀ máa wá wò ó ẹ̀yin tẹ́ máa sọ wípé wọ́n ń bá Ìgbòho sọ̀rọ̀ ìwọ tó o bá wà nírú position Ìgbòho ayé tiẹ̀ gan ọ̀rọ̀ títí ẹ máa wọ́ọ̀sì ju ti Ìgbòho lọ so ẹ oníkálukú yẹn mẹ̀tẹ́ẹ̀nì ọ̀dọ̀ yín ká ní ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ kò ṣàgbòà bó ṣe lọ kún àwọn ọmọ yẹn tí Ìgbòho bá jẹ́ bó ti bọ́ síta tó ti sọ̀rọ̀ lé lórí ẹ ti rí àwọn blogger Ọ̀yá tó ti rí nǹkan gbámú ìyẹn náà máa rán ṣùgbọ́n nígbà tí Ìgbòho ti sọ̀rọ̀ tó náà rọra dákẹ́ tó ń wò báyìí everybody wọn wá dákẹ́ wọ́n wò àbòsí ò lérè o kò lè dá fálábòsí ẹni tí ń ṣe gò lálàáfíà ilẹ̀kùn everybody ọ̀tẹ̀ ò dá dára ọ̀tẹ̀ tẹ̀ wọ́n rí àbòsí ò dá ojú tì wọ́n torí tó bá pariwo síta lọ́la everybody á fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé tí ó tán ìbá wọn nù yín ẹ lọ́mọ ìyá yín ni ẹgbẹ́ ẹ̀sìn sórí à ń sọ fún yín pé òsín làwọn eléyìí wọn ń ṣe èèyàn ṣe bẹ́ẹ̀ rí wọ́n ní army uniform òun ni wọ́n wọ̀ tán fi wọ school tán fi wá kó àwọn ọmọ òun ni mo ṣe play video yẹn fún yín ká ẹ lè mọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe káàkiri everywhere. ká ní Ìgbòho ti bọ́ síta tó ti dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí ohun tí Ìgbòho sọ òun ni gbogbo blogger àwọn máa gbé parí nísìn wọ́n á tún ti bú lọ bẹ́rẹ́bẹ́ ọmọ ọlọ́mọ yá dákẹ́ everywhere wa make mẹ́ wọn rọ́rọ̀ sọ kò sí tọ́pìkì kò sí nǹkan kan èyí tó wọ́n fà mọ́ yá ọmọ ọlọ́mọ kan tí ò ṣọmọ wọn
tí wọ́n máa tán pọ̀n sẹ́yìn tán ṣe ráńkà dédé ẹ̀ ìyẹn gan yá mẹ́yìn wọn èbó là ń gbọ́ nísìnyí tán ní wọ́n bínú sí Aláàfin lọ́wọ́ Aláàfin lọ́wọ́ ń dúró dè mọ́ ẹ dúró dè Aláàfin àná títí táláàfin àná fẹ́ páyín náà ní ẹ pẹ̀lẹ́ ti yín ṣé orí ọ̀rọ̀ Aláàfin náà láti ìwà ní 2026 gbogbo ìgbà tí Aláàfin Adéyẹmí àná wà lórí àpèrè ọ̀rọ̀ Aláàfin náà là ń dúró dè Aláàfin là ń dúró dè títí bàbá Aláàfin àná fẹ́ lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run